Alimin jazai lam yafi Rabbul jalali fakshifi Alimario ya hasud mazara Wali insu yujiza ma soda Alimin jazai lam yafi Sọ ẹ̀san kan fún mi ntẹ̀yàn ń ṣe tí ò wá gbẹ̀san rẹ̀ tọ́lọ́run bò ní pé fún yàn ó yá sọ fún mi. Hal min jaza'in lam yafi Rabbul jalali fakshifi. Sọ fún mi ẹ̀san téèyàn ṣe tọ́lọ́run bò wá ní san bọ́ọ̀ ṣe dáadáa ọlọ́run ó san ọ́ kì í jẹ́ èèyàn gbé o bọ́ọ̀ sì ṣàìdá ọlọ́run ó san ọ́ kì í jẹ́ èèyàn gbé ọlọ́run jẹ́ èèyàn gbé o ọlẹ́ máa wò pọ̀ ọmú jẹ lọ́wọ́ lónìí ọmú jẹ ọsẹ à nígbà tẹ́sán ó bá dé ẹ̀rù máa bẹ́ẹ̀ wàá shocked ó máa shock ẹ